ṣàlàáfíà ni. Ẹ̀yin náà rí title. Bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ kó tó di pé mo sọ the matter of today. Alex Ekubo, may his gentle soul rest in perfect peace. Àwọn family, friends, colleagues all over the world, ó ní wọ́n parapọ̀, wọ́n organize the service of songs fún. Wọ́n tag ẹ̀ ní Alex Ekubo's service of songs fún like a kind of remembrance ni kí wọ́n fi wish ẹ̀ ní farewell. May his soul rest in perfect peace. Ẹ jẹ́ ká dákẹ́ fún second fún. May his gentle soul rest in perfect peace. Ẹ̀yin tèmi, ẹ̀yin náà wá rí title. Àjọjọ́ ń ronú ni o. Lórí ìkànnì yìí, mo gbé fídíò yẹn wá nítorí pé ó ń trend káàkiri. Ó dẹ̀ wá jẹ́ ọ̀rọ̀ lọ́kọláya. Wọ́n ní arákùnrin Chike tó ń kọrin. Wọ́n ní ó ń dó ìyàwó oníyàwó, ó ń dó ìyàwó Frank Edoho. Ọ̀rọ̀ náà pọ̀, tẹ́ ẹ bá ti wò á jẹ́ pé ìwọ mi mọ̀ bí tó há sí o. Tó bá dẹ̀ ti wò bóyá tó bá check it through my page, mi ò rántí title bóyá wàá rí. Ẹ̀yin tèmi, mo wá ń bèrè pé ojú wo ni èyàn ó fi máa wo èèyàn tó dóyàwó rẹ̀? Ojú wo la fẹ́ fi máa wo adóniláyà? Ojú wo la máa fi wo adóniláyà? Mo wá wò before this video, mo ní wọn ò lè pàdé mọ́. Wọn ò ní pàdé ni, adóniláyà mi ò ní pàdé rẹ̀. Ìwọ tó dóyàwó mi, tíyàwó mi tí mi sì kọ̀yàwó mi nígbà náà tó ń dóyàwó mi, ojú wo mo fẹ́ fi wò ẹ́? Èmi obìnrin ni mí. Mo ti bèrè lọ́wọ́ àwọn 1 or 2 or 3 men tí wọ́n, in fact, arákùnrin kan sọ fún mi pé òun fẹ́ yà kan ní wèrè. Mo ní fi ilẹ̀ ká máa mú. Arákùnrin kan sọ fún mi pé òun fẹ́ fọ́kan lójú. Mo ní fi ilẹ̀ ká máa mú. Ṣóyé yín, ìwọ tó ń wò mí, ǹjẹ́ ó ṣẹlẹ̀ sí ẹ rí? Ǹjẹ́ wọ́n ti dóyàwó rẹ rí tó jẹ́ wípé o wá pàdé ọkùnrin náà face to face? Dákun, kí ló wish ẹ̀? Kí ló ń rò sí? Ǹjẹ́ àti ẹ̀ néèyàn kan níbí báyìí tó lè sọ fún mi pé Ájà, arákùnrin yẹn tó dóyàwó mi tí mo mọ̀, mo pàdánù ni? Bóyá mo tẹ̀lé èèyàn kan tó máa sọ bẹ́ẹ̀. Àbí kó sọ fún mi pé Ájà, arákùnrin kan tó dóyàwó mi, wàláì, mo ṣàgùn sí ni, Ọlọ́run ló yọ kó mu, àbó tiẹ̀ mú. Ẹ dákun, ẹ fún mi ní comment. Ẹ like kan video, ẹ dẹ̀ comment. Èèyàn tó bá dẹ̀ ti subscribe, please subscribe. À ń kọ́ ẹ̀kọ́ ni. Ìwọ tó bá sọ fún mi pé Ájà, mo ní experience ó ta lẹ́nu, dákun pè mí ní clear voice. Ẹ jẹ́ ká share rẹ̀. Kò sí nǹkan méjì. A fẹ́ fi eradicate, a fẹ́ fi mú ìwà àbàjẹ́ kúrò ní land ni. Like mo ṣì ń rò ó. Ká sọ pé mi jọkùnrin sìn, ó wá dóyàwó mi, mo wá pàdé rẹ̀. Àbí kí n lẹ̀ òkúta bẹ́ẹ̀ lójú ni? Àbí kí n yín ọrùn ẹsẹ̀gbẹ́ ni? Ẹ dákun as ọkùnrin. How do you feel? Tó bá ti ṣẹlẹ̀ sí ẹ rí, kó tí ẹ ṣẹlẹ̀ sí ẹ náà, can imagine? Sọ fún mi ní under comment. Yes, Chike àti Frank Edoho, wọ́n jọjọ attend kíní yìí ni, songs of service late Alex Ekubo. Wọ́n jọ attend ẹ ni. Ọ̀pọ̀lọpọ̀ wa là á sọ wípé kí ló fẹ́ ṣẹlẹ̀. Edoho, Frank Edoho, ó wà ń bẹ̀. Ẹ̀yin náà rí bó ṣe handsome. Chidi abara gẹ́gẹ́, òun náà wà ń bẹ̀. So gentleman, wọ́n ṣe bí gentleman. Wọn ò sọ̀rọ̀ anything. So yé yín, wọ́n pass ara wọn and everything went well. Up till now, a ò rí fídíò pé bóyá wọ́n bára wọn jà. A ò rí fídíò bóyá wọ́n fúnra wọn ṣe. But èmi mọ̀ pé lọ́kàn Frank Edoho kò lè ever wish ẹ well. Mo mọ̀ bẹ́ẹ̀. Ṣó yé yín? So a ṣì ń retí o bóyá wàá rí fídíò kan tó surface ní corner pé yes o. Wọ́n fúnra wọn nẹ́ṣẹ̀. Àní wọ́n kọjá ara wọn, nothing happen. Hi, no sún ṣẹlẹ̀. Ìwọ obìnrin, ìwọ ni o lose. Ìwọ náà ló lose, ìwọ obìnrin. Wọ́n kódà, àwọn kan sọ pé kódà wọ́n ṣèkàrà wọn ni kò jẹ́ bẹ́ẹ̀. Mi ò rò pé wọ́n ṣèkàrà wọn. Mi ò rí, àfi tá bá rí fídíò yẹn later. Nǹkan tí mi ò bá rí mi ò ní sọ. Ṣó yé yín? Wọ́n ṣèkàrà, kódà wọ́n ṣe hi. Èmi ò rí, but mo rí, ẹ̀yin bẹ́ẹ̀ náà ṣe ń wò yìí tí mo rí ni mo ń show yín. But obìnrin ò lè appear. Ṣé ẹ rí pé obìnrin ló sì lose ni? Obìnrin ó máa níbi tó máa lè jáde lọ báyìí. Tí ọ̀rọ̀ bá ti cast báyìí, ó máa níbi tí obìnrin máa lè jáde lọ. Ǹjẹ́ obìnrin yẹn, ìyàwó Frank Edoho tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí Chike ń dó yẹn, ǹjẹ́ ó lè wá sí garden yìí? Ẹ jẹ́ ká rò ẹ̀yin tèmi. Ǹjẹ́ ó máa lè wá sí garden yìí?
ìkan tó ń tẹ ẹni lójú lọ, ìkan tó ti èèyàn lójú ju olè lọ ó wà o. Ọmọ, ìkan tó ti èèyàn lójú, yes, ọkọ bóyá ó ń keep malice, ó lọ sùn hotel 3 months, ó fi ìyàwó rẹ̀ kalẹ̀ 1 year, kíní kan ṣẹlẹ́dẹ̀ papọ̀, kí gbogbo offense yẹn tiẹ̀ pọ̀ lórí ọkùnrin. Like culture wa yìí kò fàyè gbà kí obìnrin ṣerú ẹ̀, kí àṣírí wá tú ní gbangba, kí obìnrin yẹn wá tún máa ní àyà, kó tó wá máa show face ẹ̀ nírú gathering báyìí. It will take time fún obìnrin yẹn láti wẹra rẹ̀ mọ́. Ẹ wo àwọn obìnrin, ẹ wo àwọn ọkùnrin yẹn. Kì í ṣe pé irú Frank Edoho, kì í ṣe pé ìyàwó rẹ̀ accuse ẹ̀ pé ó ń yàlè o. Kì í ṣe pé ìyàwó rẹ̀ accuse ẹ̀ pé ó ń cheat o. Ẹ tún wò ó tún ní macho chest, ó tún jáde wá bí macho. Chike lórí kékeré ń bẹ̀ ọkọ tún jáde wá báyìí. Obìnrin a try ká fi gbága pẹ̀lú ọkùnrin kò possible. A try kíkà yes, ọkọ mi ń yàlè, mi náà ń yàlè, ká pàdé ní ìgboro ká wá ṣàyà báyìí. Kò possible fóbìnrin. Irú obìnrin yẹn ò lè yọjú nínú gathering báyìí. Ojú títì ò ní jẹ́. Ìwọ tó bá sì ń ṣerú ẹ̀ tó yé yín, èmi tí bá ti ń sọ̀rọ̀ mi yọra mi kalẹ̀ àtèmi náà. Ìwọ tó bá ti ń ṣerú ẹ̀ ó ní big chest nítorí pé wọn ò gbẹ mú níbi ti ìyàwó Frank Edoho. Ìwọ tó bá lè cast tí wọ́n gbẹ mú tó di pé ó di ìlú mọ̀ọ́ká story báyìí tó ṣẹlẹ̀ yín ìlú mọ̀ọ́ká. Like gaskiya ò ní lè ṣe bí àwọn ọkùnrin. Ẹ wo Chike, ó tún jáde wá, ó tún boast. Ìwọ obìnrin, ìwọ ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀, ìwọ ni ojú títì máa fẹ́ pa ẹ́. Tó o bá ṣe nítorí nǹkan kan, torí àwọn ọmọ, wọn á ní what kind of a mother is this? Ẹ̀yin ẹlẹgbẹ́ mi obìnrin, ẹ̀yin ni mo rí bá wí o, ẹ̀yin mo ní bá sọ̀rọ̀ o, ẹ̀yin ni mo rí bá sọ̀rọ̀ o, ẹ̀yin ni mo rí bá sọ̀rọ̀ o. Ọkọ rẹ ò ṣe dáadáa, ọkọ rẹ pa ẹ́ tì, ọkọ rẹ ò ṣe bí ọkọ rẹ ṣe gbọ́, ọkọ mi ṣe gbàgbà mi ṣàwo. Pé àwọn family member ẹ̀ sí ni o, pé àwọn family member ẹ̀ pé kí wọ́n bá sọ̀rọ̀. Ẹ wá fà lọ wájú, ẹ fà lọ sẹ́yìn, ẹ fà lọ káàkiri. Kò sí ọ̀nà àbáyọ, ó sì pa ẹ́ tì náà ni. O dẹ̀ tí tó èjì tí wọ́n pààyàn tì. Kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ o. Kọ̀rọ̀ ayé ó yá ju kọ̀rọ̀ ọ̀run lọ. Mọ́ lọ ṣerú wà tí ìyàwó Frank Edoho ṣe nítorí èébú ọ̀la, nítorí ojú títì, nítorí ìdọ̀tí. Ẹni mélòó ló fẹ́ pé ká sọ wípé obìnrin nísìn tó bá níṣẹ́ kò ní fẹ́ pé ìyàwó Frank Edoho náà. Ó ní kó mọ̀ lọ yọkan lálẹ́. Bákan náà sì ni ọkọ ò ní fẹ́ pé nítorí ìyàwó ilé kò ní fẹ́ kí ọkọ ò ní fẹ́ kí ìyàwó máa ronú pé àbó òyàn lálẹ́ ni. Wọ́n ní once a cheat, always a cheat. Obìnrin tí ìdí rẹ̀ ti ṣílẹ̀lẹ̀, definitely gbogbo orógùn ló máa wọnú ẹ̀. So ó tún máa affect business obìnrin yẹn per se. Nítorí pé Chike ó sì jẹ́ young person towards àwọn Gen Z yẹn, kíní yẹn lè mọ́ affect Chike much, àmọ́ máa affect obìnrin yẹn. Kò ní lè rìn bó ṣe fẹ́ o. Ọ̀dọ̀ àwọn míì lè sọ pé kí ló wà níbẹ̀, àwọn onídọ̀tí nìyẹn. Àwọn tó lójútì nìyẹn, àwọn tó rò ẹ̀yìn ọ̀la àwọn ọmọ wọn. Bẹ̀ síbẹ̀síbẹ̀, peace of mind here is most important. Wallahi, peace of mind here is most important. Ọkọ rẹ̀ ò ṣe dáadáa, nítorí tó fi máa fọ́ ní depression. Wàá fi ọkọ yẹn lẹ̀ ni. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ní tèmi. Ẹ wo past videos mi kẹ́lẹ́ mọ̀ kan tí mo ń ṣe lálẹ́ fàì. Ìwọ ọkọ gidi. A ní àwọn apps alálùbáríkà. I'm telling you, ìyàwó mi ò wù mí mọ́. Try apps yìí ná. Ó ṣeé ṣe kó help ẹ. You understand? Ìyàwó mi ò wù mí mọ́. Try apps yìí on point. Ó ṣeé ṣe kó help ẹ. Ìyàwó ẹ tiẹ̀ wá wù ẹ, ó tiẹ̀ wá like wọ́n ṣe súẹ́súẹ́ ni. Ò ní action gan gidi dákun. Pé á jẹ́ on point by 2 fún apps alálùbáríkà tó ṣètọ́jú ẹ̀. Okay, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ní tèmi. Bye for now.